mo kí yín ẹ káalẹ́ àsìkò iṣẹ́ látàárọ̀ Èdùmàrè yóò fèrè síṣẹ́ kó wa ìròyìn àṣálẹ́ la mú wá sétí ìgbọ̀nyín láti kàn ní Sun City 101.9 FM Ondo lálẹ́ yìí. Ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà jẹ́jẹ́ láti máa ṣe ìgbẹ́jọ́ àwọn agbésùnmọ̀mí tó ń ti àwọn tó wá wọ̀daràn ilẹ̀ Nàìjíríà lóní kíákíá. Gómìnà Ayédàtiwá jẹ́jẹ́ láti máa fún àwọn olùdókòwò látàwọn ilẹ̀ òkèèrè àtàwọn míì láàyè nípínlẹ̀ Ondo láti mú ìdàgbàsókè tó lọ́rìn bá ìpínlẹ̀ Ondo ní ẹ̀ka ti ìdókòwò. Wọ́n ti ṣe ìbúra wọlé fún ààrẹ orílẹ̀-èdè Ivory Coast fún sáà ẹlẹ́ẹ̀kẹrin rẹ̀ báyìí lórí àlééfà. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ látẹnu Sodiq Bashir. Ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà náà ni wọ́n ti jẹ́jẹ́ báyìí láti tètè máa gbé àwọn tó bọ̀ wá lábí ilẹ̀ Nàìjíríà eléyìí tí ọwọ́ bá tẹ̀ bí àwọn agbésùnmọ̀mí, àwọn ajínigbé, àwọn jàgùdà páálí àtàwọn míì eléyìí tó ń domi àláfíà lóru ńlẹ̀ Nàìjíríà tí ọwọ́ bá ti tẹ̀ wọ́n ti máa gbé wọn lọ sí ilé ẹjọ́ gẹ́gẹ́ bí agbèfọ́ba àgbà ńlẹ̀ Nàìjíríà tó tún jẹ́ mínísítà fún iléeṣẹ́ tó ń rí sí ètò ìdájọ́ ńlẹ̀ yìí ẹ̀yìn amòfin àgbà ọmọọba Lateef Fagbemi ló sọ di mímọ̀ lásìkò tí wọ́n ń jókòó ṣe ìpàdé àwọn igun ẹ̀ka ètò ìdájọ́ ńlẹ̀ Nàìjíríà fún sáà tọdún 2025 àti 2026 nílùú Àbújá. Níbẹ̀ náà ló ti ń sọ ọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ tó ń gbẹnu ìjọba àpapọ̀ ilẹ̀ yìí sọ̀rọ̀ wípé ìjọba ti ṣetán báyìí láti dá omi àlàáfíà tó ń tòrò padà sí gbogbo àwọn àgbègbè ibi tí àlàáfíà láti dá àlàáfíà padà sí gbogbo sálàtúgbà tó ti ń ṣẹlẹ̀ tó nírú àwọn ìṣẹ̀lẹ̀ àkọlù tí àwọn èèyàn sì ti àwọn agbénipa tí wọ́n jí àwọn èèyàn gbé tí àwọn kan sì ń jí àwọn èèyàn gbé gbowó àtúnírú ìwà alábì míì. Ó sọ di mímọ̀ wípé lọ́gán báyìí tí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá àbí iléeṣẹ́ ọmọ ogun tó bá ti tẹ àwọn kọ̀rọ̀ sí agbésùnmọ̀mí ọ̀hún náà ni wọ́n ètè wọn tarí wọn lọ síwájú ilé ẹjọ́ tí wọ́n sì máa ṣe ìdájọ́ wọn lóní kíákíá. Gẹ́gẹ́ bí Fagbemi ṣe sọ ìdíwọ́n kíjọ kápọ̀ lẹ̀ yìí náà ni wọn ò ní wàràrò láti máa yanjú àwọn ọ̀daràn jàgùdà páálí àtàwọn tó bá ń domi àláfíà lóru ńlẹ̀ Nàìjíríà. Ó ní eléyìí yóò jẹ́ ojúnà kíákíá láti fòpin sí onírúurú ìwà ọ̀daràn nílẹ̀ Nàìjíríà. Ọ̀gbábẹ́ náà ló wá rọ gbogbo ọmọ ilẹ̀ Nàìjíríà láti kọ́wọ́ tìjọba lẹ́yìn bí gbẹ̀kẹ́ ti kọ́wọ́ tilé ti gbà lámùsìn kọ́wọ́ tẹ̀ bá gé láti lè ṣe àṣeyẹ tálákànṣepo lórí ìpinnu rẹ̀ náà. Wáyò àwọn ọ̀dọ́ ẹ̀yà ìjọ IYC náà ní jákèjádò ilẹ̀ Nàìjíríà òun ti ké sí ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà láti jọjàre buwọ́lù ṣíṣe ìdásílẹ̀ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ lójúnà láti fi òpin sí àìsí ètò ààbò káàkiri ilẹ̀ Nàìjíríà gẹ́gẹ́ bí onírúurú ìwà ìjínigbé, ìdígunjalè, mímọ́ gbéni gbowó àti onírúurú ìwà alábì míì eléyìí tí wọ́n fi ń dá àwọn ẹ̀mí àwọn èèyàn légbodò tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ti sá filé fọ̀nà wọn sílẹ̀ báyìí gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan ṣe wá látọwọ́ agbẹnusọ fún ẹgbẹ́ àwọn ẹ̀yà ìjọ ọ̀hún ìyún Benbayi Princewell ló ti sọ di mímọ̀ wípé bí onírúurú àwọn ìṣẹ̀lẹ̀ àkọlù eléyìí tó ń wáyé láwọn ìletò ló ti mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan sásálà túgbà fún ẹ̀mí wọn báyìí tó sì jẹ́ pé ó ṣèpalára fún ọ̀pọ̀lọpọ̀ àwọn agbègbè ní ẹ̀ka ètò ọrọ̀ ajé wa ké sí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí àti àwọn gómìnà pé kán jọ̀ọ́ jàre kán bọ́ọ̀lù ṣíṣe ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀. Wáyé ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí ìlú Àbújá ti fọwọ́ da ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí ìlú Àbújá òun náà ni ó ti kọ̀ fún ẹni tí ó jẹ́ adarí ikọ̀ tó ń pè fún ìdásílẹ̀ olómìnira Biafra ìyún Nnamdi Kanu eléyìí tí ń bẹ ní àhámọ́ nínú ọgbà ẹ̀wọ̀n eléyìí tí ń bẹ ní Sokoto níbi ó ṣe ń pè fún láti dáhùn padà lọ sí ọgbà ẹ̀wọ̀n eléyìí tó súnmọ́ ìlú Àbújá tí ṣe olú ìlú ilẹ̀ Nàìjíríà. Gẹ́gẹ́ bí James Ọmọ́tọ́ṣọ́ ìyún onídàájọ́ gẹ́gẹ́ bí ó ti fi ọwọ́ òsì dá ẹ̀bẹ̀ rẹ̀ hùn nù látọwọ́ amòfin rẹ̀ ìyún Demdo Hasan gẹ́gẹ́ bó ti ṣe sọ dímọ̀ gẹ́gẹ́ bí ó ti ṣe filédè Kanu lẹ́ni tí ilé-ẹjọ́ dá ẹjọ́ ẹ̀wọ̀n gbére fún ní 20 nínú oṣù kọkànlá ọdún yìí látàrí onírúurú àwọn ẹ̀sùn eléyìí tí wọ́n fi kan ẹ̀sùn ìwà ọ̀daràn àti ìwà ìgbésùmọ̀mí láti dárúgùdù sílẹ̀ ilẹ̀ Nàìjíríà. Ọ̀gbábẹ́ náà ni wọ́n mú láti ọgbà ẹ̀wọ̀n Kùjé nílùú Àbújá lọ sí ọgbà ẹ̀wọ̀n eléyìí tí ń bẹ ní Sokoto.
wáyé o, ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ láwọn ilé ẹ̀kọ́ fásitì ńlẹ̀ Nàìjíríà SANU òun náà ni wọ́n ti foríkorí fikùnlukùn báyìí tí wọ́n sì ní àwọn ogun lé ìyanṣẹ́lódì tó bá ti di ọdún 2026 tó bá fi jẹ́ pé ìjọba àpapọ̀ ilẹ̀ yìí tó bá fi di ọjọ́ 21 nínú oṣù kejìlá tí a wà yìí o tí wọ́n bá fi dáhùn lóhùn gbogbo àwọn ìbéèrè wọn àti àwọn tí wọ́n ní láti mú kí ayé dẹrùn fún àwọn òṣìṣẹ́ tí wọn kì í ṣe olùkọ́ láwọn ilé ẹ̀kọ́ fásitì àtàwọn ilé ẹ̀kọ́ gíga káàkiri ilẹ̀ Nàìjíríà gẹ́gẹ́ bí àtẹ̀jáde ṣe wá lónìí lẹ́yìn ìpàdé eléyìí tí wọ́n ṣe látọwọ́ gẹ́gẹ́ bí àtẹ̀jáde ṣe wá látọwọ́ ààrẹ àpapọ̀ fún ẹgbẹ́ ọ̀hún Mohammed Ibrahim ló sọ di mímọ̀ wípé ẹgbẹ́ ọ̀hún ò náà jẹ́ pé wọn ò ní fọwọ́ ẹ̀ mú ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ tí kì í ṣe olùkọ́ nínú àjọ ọ̀hún bíjọba àpapọ̀ bí wọ́n ṣe ń yọ wọ́n sọ́tọ̀ nínú ìlànà sísanwó àti àwọn àjẹmọ́nú gẹ́gẹ́ bí Ibrahim ṣe sọ di mímọ̀ wípé owó eléyìí tí wọ́n ti foríkorí fikùnlukùn pẹ̀lú ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà tó tó 50 bílíọ̀nù owó náírà lọ́dún 2022 tó fi di àsìkò jẹ́ pé owó náà kò tí ì tẹ̀ wọ́n lọ́wọ́ títí da àsìkò yìí o wọ́n ní àtibẹ̀ náà wọ́n ti bẹ̀rẹ̀ sí í béèrè fún àwọn ẹ̀tọ́ wọn o wọ́n ní ọgbà tíjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà tí wọ́n bá fi wá dá wọn lóhùn títí ọjọ́ 29 nínú oṣù yìí ìpè látọdún tó ń bọ̀ lọ wọ́n ti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì náà lọ́rìí kìnìún gẹ́gẹ́ bí wọ́n ti wá ń ṣe ìkìlọ̀ lẹ́yìn tí wọ́n ṣe ìpàdé ẹlẹ́ẹ̀kẹtàléníàádọ́ta irú rẹ̀ tó jẹ́ ti gbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ SANU ọ̀hún eléyìí tó wáyé nílẹ̀ ẹ̀kọ́ fásitì eléyìí tí ń bẹ nílùú Jos olúlo ìpínlẹ̀ Plateau níbi tí gbogbo wọn ti ṣèpàdé pọ̀ lórí ìpinnu náà. wáyé o, gómìnà ìpínlẹ̀ Ondo Honorable Lucky Orímisan Ayédàtiwa òun náà ni ó ti jẹ́jẹ́ báyìí o láti sọ ìpínlẹ̀ Ondo di bí àpòwáwò lágbàáyé níbi mímáa fi àyè gba àwọn olùdókòwò látàwọn orílẹ̀-èdè òkèèrè láti mọ ìdàgbàsókè tó lọ́rìn bá ìpínlẹ̀ yìí gẹ́gẹ́ bí gómìnà ṣe sọ di mímọ̀ lásìkò ìgbà tó ń sọ̀rọ̀ níbi ayẹyẹ kan eléyìí tó wáyé nílùú Àkúrẹ́ ti iléeṣẹ́ elétò ọ̀gbìn kan John Vance Group nílùú Àkúrẹ́ tí ṣolúlo ìpínlẹ̀ Ondo gẹ́gẹ́ bí ó ti sọ di mímọ̀ pé ìṣèjọba òun náà ni ó mú ìdàgbàsókè tó lọ́rìn bá ìpínlẹ̀ Ondo ní agbọn ti ètò ẹ̀kọ́ ètò ìdókòwò ètò ọ̀gbìn àti pàápàá jùlọ láti mú kí ètò ààbò kó túbọ̀ jíngiri sí nípínlẹ̀ Ondo gẹ́gẹ́ bí gómìnà Ayédàtiwa ṣe agbóṣùbà fún iléeṣẹ́ John Vance ọ̀hún níbi wọ́n ṣe ń ṣe ribiribi o ní agbọn ètò ọ̀gbìn ní ìpínlẹ̀ yìí ní àti ẹni tó jẹ́ adarí àgbà fún iléeṣẹ́ John Vance ọ̀hún ìyún Tauchal ló dúpẹ́ lọ́wọ́ gómìnà fún fífi ààyè gba iléeṣẹ́ ọ̀hún láti mọ dábí ẹdun rọ̀ bí òwe nípínlẹ̀ Ondo. Ròyìn aṣálẹ̀ ṣe ń gbọ́ láti kàn ní Sun City FM lábala kejì ìròyìn lẹ́yìn tí gbọ́ ìròyìn láti ilẹ̀ òkèèrè ìròyìn amúlùdùn àti ìròyìn eré ìdárayá ẹ má yí kúrò à ń padà bọ̀. mo kí yín káàbọ̀ padà ìròyìn àṣálẹ́ ń tẹ̀síwájú ìròyìn láti ilẹ̀ òkèèrè wáyé o ààrẹ orílẹ̀-èdè Ivory Coast yun Alassane Ouattara òun náà ni wọ́n tún ti ṣe ìbúra wọlé fún sáà ẹlẹ́ẹ̀kẹrin rẹ̀ báyìí lórí àlééfà gẹ́gẹ́ bí ààrẹ ilẹ̀ ọ̀hún lẹ́yìn tí wọ́n yọ orúkọ àwọn olùdíje ẹgbẹ́ látakò méjì tí wọ́n yọ orúkọ wọn kónú àwọn tó ń jọ díje nínú ètò ìdìbò sípò ààrẹ ilẹ̀ eléyìí tó wáyé ní ọjọ́ 25 nínú oṣù kẹwàá lọ́dún tí a wà yìí ààrẹ ilẹ̀ ọ̀hún ẹni ọdún 63 òun náà ló jẹ́ pé ó ti ń tukọ̀ orílẹ̀-èdè ọ̀hún báyìí láti ọdún 2010 wọ́n tún ṣe ìbúra wọlé fún sáà ẹlẹ́ẹ̀kẹrin rẹ̀ lórí àlééfà gẹ́gẹ́ bí ààrẹ ilẹ̀ náà. wáyé ìròyìn ìdókòwò ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ àsùnwọ̀n aráàlú nílẹ̀gbìmọ̀ aṣojú-ṣòfin ilẹ̀ yìí náà ni wọ́n ti mú ọjọ́ 15 nínú oṣù kejìlá tí a wà yìí gẹ́gẹ́ bí ọjọ́ tí wọ́n pè àwọn adarí àjọ tó ń ṣe epo rọ̀bì epo pẹtiró nílẹ̀ Nàìjíríà yìí NNPCL láti wá káwọ́pọ̀ ìròjọ́ lórí bí àwọn owó tó ń wọlé nínú owó tó ń panú àjọ ọ̀hún bí ó ṣe ń di ẹni tí wọ́n fi owó ẹ̀ mú gẹ́gẹ́ bí alága fún ìgbìmọ̀ ọ̀hún Bámidélé Sàlámù ti sọ di mímọ̀ wípé ṣáájú ní ìjókòó ilé òní nínú Àbújá gẹ́gẹ́ bí wọ́n ti ṣe kọ́kọ́ kọ̀wé sí àwọn ìgbìmọ̀ aláṣẹ nínú àjọ NNPCL ọ̀hún ò tó sì jẹ́ pé láti ìgbàdégbà tí wọ́n ti fìwé ṣọwọ́ sí wọn tí wọn ò sì wá wọn ní báyìí eléyìí tí wọ́n ti wá kéde rẹ̀ báyìí tó yọjọ́ ọjọ́ 15 nínú oṣù tí a wà yìí wọn ní eléyìí náà ló jẹ́ pínpín rẹ̀ tí wọn ò bá sì yọjú bọ̀m̀bọ̀ síwájú ìgbìmọ̀ ọ̀hún yóò ní ẹni tí wọ́n fi ojú wi iná òfin òní lójú náà láti wá ṣàlàyé lórí bí wọ́n ṣe ná òbítíbitì tírílíọ̀nù owó náírà eléyìí tó ń wọ àsùnwọ̀n àjọ náà.
lákòótán ìròyìn aré ìdárayá àjọ tó ní síbẹ̀ láfẹsẹ̀gbá ní ilẹ̀ wa Nàìjíríà NFF náà ni wọ́n ti sọ dìmọ̀ báyìí o pé wọ́n ti ṣe ìṣípòpadà fún ọjọ́ eléyìí tí wọ́n fẹ́ tún gba ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́jọ̀rẹ́ láàrin ilẹ̀ Nàìjíríà sí wọ́n ti sún kúrò ní ọjọ́ kẹrìnlá tó jẹ́ ọjọ́ ìsinmi nínú oṣù kejìlá tí a wà yìí sí ọjọ́ ìṣẹ́gun tó jẹ́ ọjọ́ kẹrìndínlógún nínú oṣù kejìlá tí a wà yìí gẹ́gẹ́ bí àjọ NFF gẹ́gẹ́ wọ́n ti ṣe sọ di mímọ̀ wípé ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ́ ọ̀hún náà ni ó wáyé ní pápá ìṣeré eléyìí tí ń bẹ ní ìlú Cairo ní aago 7 alẹ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe wá là kalẹ̀ báyìí òun náà lè pé Super Eagles náà ni wọ́n bẹ ní ìpín C pẹ̀lú ikọ̀ Tunisia àti ikọ̀ Uganda tó ń ti ikọ̀ Tanzania. pẹ̀lú ìròyìn aré ìdárayá òní àmọ́ akọrin àṣálẹ̀ ètò onígúnlẹ̀ láti kàn ní Sun City FM tó wà ní ọkùnrin tó ń ṣẹlẹ̀ láì gbẹ̀yìn tẹ́fẹ́ bùn wá gbọ́ ilé ipò wọ́n tàbí fi àtẹ̀jíṣẹ́ sọ̀rọ̀ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 07056611019 tàbí 08180988314. Bukola Akínrìnmọ́lá lọ lóòtú ròyìn ọ̀hún lórúkọ àwọn tó ń jẹ ṣẹ́pọ̀ kóròyìn náà jọ Sodiq Bashir ló mọ wá sétí gbọ̀yìn ẹ̀ ṣeun bí ẹ ṣe ń gbọ́ wa.